ẹ kú ọjọ́ méjì mẹ́ta ẹ̀yin èèyàn mi. Yorùbá Ìpìlẹ̀ TV náà ni ó tún dé sí etí ìgbọ́yín o. Gẹ́gẹ́ bí àdéhùn tá a ṣe fún yín pé bó bá ṣe ń lọ la máa mú wá sí etí ìgbọ́yín. Ẹ bá wa dọ́rẹ̀ẹ́ káwa náà bá yín dọ́rẹ̀ẹ́. Ẹ bá wa subscribe kí ẹ bá wa share. Ẹ má gbàgbé láti tẹ aago bélété tí ń bẹ lókè kó lè máa mú yín wá sí oko ìrántí lóòrèkóòrè tí a bá mú ètò wá sí etí ìgbọ́yín. Èwo la tún mú wá o. Ọ̀rọ̀ láàrin Awíkòkó tòun Aláàfin Ọ̀yọ́ ni a mú wá sí etí ìgbọ́yín. Àwọn ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ Awíkòkó pọ̀ lọ́pọ̀ pé kí ni ohun tó fa ìjà láàrin tòun Aláàfin Ọ̀yọ́. Awíkòkó ní pẹ́rẹ́ o, kò síjà o, àmọ́ ó ṣe àwọn àlàyé lọ́pọ̀lọpọ̀. Ẹ farabalẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó o sọ ààlà ibi tí kìíní dé ibi tí kejì dé fún wa, ibi tó bí wàhálà, ibi tí wàhálà ìgan ti bẹ̀rẹ̀ nìyẹn. So láàrin ẹ̀yin méjì yẹn ni wàhálà ti bẹ̀rẹ̀. Láàrin àwa méjì, ṣùgbọ́n mo bá ìdánìkan ràjò. Ẹni tí ó so mọ́ ha yóò so mọ́ ha, ẹni tí ó so mọ́ bí yóò so mọ́ bí, ẹni tí ó gbàgbọ́ nínú ha yóò gbàgbọ́ nínú, ẹni tí ó gbàgbọ́ nínú bí yóò gbàgbọ́ nínú bí. Ṣé lóòótọ́ ni pé ẹni sport? Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn ìbéèrè tí màá bí yín kì í ṣe ìbéèrè tó pọ̀ rẹpẹtẹ. But kí n tó tẹ̀síwájú mo kà nínú àtẹ̀jáde kan lánàá wọ́n ní DSS gbé yín so mo ṣe screenshot mo fẹ́ send ẹ̀ mo ní tí Awíkòkó bá wá ní èdè tá a fàdé sí ajẹ́pọ̀ òótọ́ ni bí mo ṣe rí yín mo rí pé ó dà pé DSS ò gbé yín bò ní ẹ̀ sí wa. Ẹ jẹ́ ká pè ní àwúléwúgbọ́ ọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára. Ṣé ẹ ní nǹkan kan pẹ̀lú DSS? Mi ní okòwò tí mo dàpọ̀ pẹ̀lú wọn àrẹjọ ṣiṣẹ́ kan papọ̀. Ó dà ìbéèrè mi kejì àwọn èèyàn ń sọ wípé ẹ kórìíra kábíyèsí Aláàfin ọba Abímbọ́lá Ọ̀wádé. Tó bá rí bẹ́ẹ̀ kí ló dé tẹ́ fi kórìíra wọn tí ò bá rí bẹ́ẹ̀ níbo ni irú ẹ̀ ti jáde wá. Ó dà ẹ ṣé Yorùbá ni ẹni tó béèrè ọ̀rọ̀ ló fẹ́ díẹ̀ gbọ́. Wọ́n fẹ́ gbọ́ díẹ̀. Gbogbo àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ wọn ò mọ̀ mẹ́. Wọ́n bá mọ̀ mí wọn mọ̀ mí délẹ̀. Wọ́n bá mọ̀ mí délẹ̀ wọn mọ̀ mo ṣe rí sí ọba Ọ̀wádé. Torí pé kó tó di pé kábíyèsí ìjọba rárá ni mo ti mọ̀ wọ́n. Wọ́n tó jọba. As far back as 2022 ni mo ti mọ̀ wọ́n. Ẹ ti ń gbọ́ fìrìfìrì pé ó máa kàn wọ́n máa yà. Ni mo ti mọ̀ wọ́n. Ni mo ti ṣiṣẹ́ fún ìdílé wọn wípé wọ́n fẹ́ rẹ́ wọn jẹ. Wọ́n fẹ́ gbá wọn sẹ́gbẹ̀ẹ́ torí ìdílé wọn ò tí ìjọba rí. Tẹ́bárí tí wọ́n bá kí wọ́n á ní Ẹlẹ́wù Ẹ̀tù Ọ̀wádé 1 àkọ́kọ́ ni nínú ọmọ Láwàní Amúbíẹ̀yà ṣẹ̀gbádùn mi. So wọ́n ti gbá ìdílé wọn sẹ́yìn wọn ò fi ipò yẹn kàn wọ́n mọ́. Pẹ̀lú àwọn ìdílé wọn a jọ sọ̀rọ̀ papọ̀. Pẹ̀lú kábíyèsí gangan. Pẹ̀lú àwọn ìdílé wọn ẹ jẹ́ kí n sọ bá a jọ sọ̀rọ̀ papọ̀. Wọ́n ní kí n lọ sílé àwọn lọ́yọ̀ọ́ kí n lọ bá wọn béèrè ìtàn kí n lọ béèrè ìtàn. Wọ́n fojú olórí bàbá wọn hàn mí. Wọ́n fojú olórí Rábíàtù tó jẹ́ kẹta àwọn ọmọ Láwàní wọ́n fi hàn mí ìwé ìtàn ìdílé wọn wọ́n fi lé mi lọ́wọ́ wọ́n pè pàdé gbogbo mọ̀lẹ́bí tí wọ́n ń sọ̀tàn fún mi. 2022 kò pẹ́ tí bàbá mi ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta Àtàndá tí wọ́n wàjà ni tí oríṣiríṣi àwọn èèyàn ti ń fẹ́ hàn níjọba ó tọ́ sí mi kò tọ́ sí mi ó tọ́ sí mi kò tọ́ sí mi nígbà yẹn nìyẹn. Ó túmọ̀ sí wípé ìfẹ́ kan ló mú yẹn wá nígbà wọn torí tó mú mi kúrò láti lè fẹ́ dorí kọ̀nà Ọ̀yọ́ kò síjà ń bẹ̀ ṣe understand mi mo dẹ̀ rí pé mo ṣe ewì ńgbà náà pẹ̀lú ìtàn tí mo gbọ́ mo detail ẹ̀ bí wọ́n fẹ́ ewì tí mo ṣe ńgbà náà ẹ̀yin àgbà ẹ bá wa ṣe kó lè dá ohun tó tọ́ sí táyé tọ́ sí Kàyìndé ibi òjò bí ẹ má jẹ́ kó fèsì ibì kan agúnlóye ọwọ́ adé lọ́yọ̀ làwọn fẹ́ ìrẹ́jẹ ní fẹ́ gbẹ̀wò ẹ̀yin Ọ̀yọ́ Mèsì ládìgbò olùkọ́ wọ̀ adé ló kàn ó ẹ̀yin àgbà ẹ má jẹ́ kó bàjẹ́ ó nígbà yẹn. Now kí wá ló fà á táwọn nǹkan tó ń ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀ ní pé gbogbo aláfojúsùn kódà lórí iṣẹ́ tá a yàn láàyò yìí àjọmọ̀ lóòótọ́ àwọn èèyàn kan débẹ̀ wọ́n rí i pé ọ̀nà àbáyọ fún àìríṣẹ́ ọ̀dọ́ ńlẹ́lẹ́ yìí o táwọn náà bá ń ṣe ilé ìfi nǹkan kan sórí ìtàkùn ayélujára tọ́rọ́kọ́ bó mọ jáde ńbẹ̀ ó yàtọ̀ sáwà tó jẹ́ pé ìfẹ́ inú ẹ̀bùn tá a ní ńlá fi yàn láàyò pé mo lè ṣe kínní ìmúlẹ̀bùn láti ṣe jẹ́ǹfẹ́ ẹ̀bùn mi hàn ńlá fi wà ńbẹ̀ láti gbà yẹn ìyẹn túmọ̀ sí pé kì í ṣèfẹ́ owó torí tó bá jẹ́ fi owó amọ̀nà tá a lè gbà tó wó fi yá ṣùgbọ́n ọ̀nà tá a yàn láàyò kì í sọ̀nà tó wó fi yá ọ̀nà tá a fi gba ìpè ńbìkan gba ebú ńbìkan gba oríyìn ńbìkan ni ó dẹ̀ tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀ ó ní wípé nígbà tí ọba Adéyẹyẹ ní Tògúwùsì dé ní 2015 bàbá yẹn wá lọ sí Ọ̀yọ́ láti lọ kí bàbá wa ọba Lámídì Adéyẹmí nígbà tí wọ́n ń ṣe ayẹyẹ iye ọdún kan tí wọ́n wà lórí oyè ó wá jẹ́ nǹkan tó surprise mi because ìjà làwa gbọ́njú bá láàrin Ọọ̀ni àtàláàfin lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ sọ nípa ẹ̀ èmi náà lẹni tó sọ nípa because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé nígbà tí bàbá Lámídì ń bẹ láyé ẹ̀ ṣe sọrú ẹ̀ lójú wọn mo sọ nígbà tí bàbá Lámídì Adéyẹmí Àtàndá ń bẹ láyé alówó lòdù bí èrè ó máa jowú yọkọ lẹ́nu mo sọ wípé Ọọ̀ni fasos Aláàfin tá a làgbà mo ṣe part 1 part 2 part 3 part 3 ni mo sọ wípé Ọọ̀ni ìfẹ́ láláàfin mo bá kẹ pẹ̀lú ìdí Ọọ̀ni ìfẹ́ láláàfin àsìkò ọ̀tá yìí sọ sòkòtò bá músẹ́mi lọ́rùn lẹ́kùn pé Ọọ̀ni ìfẹ́ lólórí aládé
mo bá kẹ̀ pẹ̀lú ìtàn mo bá kẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu àwọn méjèèjì mo dẹ̀ béèrè ìbéèrè wípé níwọ̀n bá àgbà tó bá tí Ọ̀yọ́ gbà wípé Ọ̀rànmíyàn ló ti Ọ̀yọ́ dó tí wọ́n sì gbà wípé Ilé Ifẹ̀ l'Ọ̀rànmíyàn ti wá kò ní burúburú kí bàbá gbọ́dọ̀ ọmọ ńlọrun kò ní burúburú kọ́ mọ́ sọ pé òun ju bàbá òun lọ torí di bàbá lọmọ boko lọ́bẹ̀ pọ̀n káwọn èèyàn mọ̀ bínú pẹ̀lú language yẹn àbí kò ní dàgbà títí kó lóun ju bàbá òun lọ tán bá ti gbà bẹ́ẹ̀ déédéé tán bá wá sọ wípé Ilé Ifẹ̀ kọ́ l'Ọ̀rànmíyàn ti wá tàbí Ọ̀rànmíyàn kọ́ lọ sí àwọn ilẹ̀ then kan jẹ́ ká mọ ibi tí Ọ̀yọ́ ti wá ìgbà náà látò wá mú ìtàn mi pa so ńgbà tí bàbá wa wá fẹsẹ̀ pa tí wọ́n lọ bí àgbáre tí wọ́n sùn pẹ̀lú àwọn bàbá ńlá wọn expectation wa ìkọ̀ọ̀kan láàrin wa torí pé ẹni tó fẹ́ kílẹ̀ yìí ó tó nǹkan ẹni tó fẹ́ kọ́ dàrú lọ́pọ̀ ìwọ̀nba èèyàn péréte ní máa ń gbé sókè àwọn èèyàn tí wọ́n fà wálẹ̀ pọ̀ ní ó jẹ́ kó léde ó ti ga ní ó jẹ́ kílẹ̀ káàrọ̀ òjèrè ó ti lọ sókè jù báyìí lọ so expectation tèmi as a person interest mo ní láàrin Ọ̀yọ́ àti Ilé Ifẹ̀ ó ní wípé mo mọ̀ pé méjèèjì ni mo tán mọ́ ẹ̀tọ́ mọ́ Ilé Ifẹ̀ mo tán mọ́ Ilé Ifẹ̀ mo tán mọ́ Ọ̀yọ́ báwo lẹ ṣe tán mọ́ méjèèjì mo fẹ́ lè sọ pé ọmọ ìlú mẹ́rin ni mí mo ṣe mọ́ pera mi àkọ́kọ́ ìdí tí mo fi tán mọ́ Ilé Ifẹ̀ ni pé tá a bá gbà pé lóòótọ́ Ilé Ifẹ̀ lórí ìrùn wa mo tán mọ́ Ifẹ̀ Ọ̀yọ́ lè mi Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ilé àkọ́kọ́ níran bàbá mi ogun tó tú Ọ̀yọ́ ká ló lé wa kúrò àwọn tán ń pè Mọ̀dẹ́kẹ́ ní àjọ kúrò lọ́yọ́ ni àwa dó sì pé Túmọ̀dù àwọn délé Ifẹ̀ ìgbà tán délé Ifẹ̀ náà tó ń jẹ Mọ̀dẹ́kẹ́ Ọ̀yọ́ ni wọ́n látọ̀yọ́ wá Ọ̀yọ́ lèmi náà látọ̀yọ́ wá ìpè Túmọ̀dù jẹ́ kan nù bodè mẹ́rin tọwọ́ Ilé Ifẹ̀ ibẹ̀ l'Ọ̀rànmíyàn gbà jáde nígbà tí ó jáde ibẹ̀ lọ́gbà wọlé nígbà tó fẹ́ gbàjọba lọ́wọ́ ọba Lùfáláyé Mọ́rẹ́ iná fi máa sọ wípé ogun Aláàfin bẹ láàfin ìpè Túmọ̀dù pé àtàláàfin bá ti jọba o yóò wá gbadà kan o yóò wá bọ̀gbọ́n ẹ̀ nídìí ogun Aláàfin tó wà nílùú ìpè Túmọ̀dù bẹ́ẹ̀ ni ó tó wá lọ sí Ilé Ifẹ̀ oríṣiríṣi àwọn ìtàn ń lọ sọ bẹ́ẹ̀ mo tàwọn Aláàfin sọ wípé kò rí bẹ́ẹ̀ èmi náà béèrè lọ́wọ́ àwọn èèyàn pé Aláàfin gbadà Aláàfin wá bọ̀gán Aláàfin mélòó ló ti wá bọ̀gán ní Ìpẹ̀tù nígbà tá a ti délé ayé yìí so now kí n bọ́ tẹ̀sí point mi láti dáhùn béèrè yín ó ní wípé expectation mi personally ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan la fẹ́ nílẹ̀ káàrọ̀ òjìrè tí ó tẹ̀ wá lọ́wọ́ wọn á ṣèwádìí kí ló dé táwọn wa ò fi tó àwọn nǹkan yìí níwọ̀n bàgbà tó jẹ́ wípé èdè Yorùbá èdè káàrọ̀ òjìrè èdè tó gbajúmọ̀ ni èdè tí wọ́n ń kọ́ lọ́pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ gíga nílùú òkè òkun àwọn orílẹ̀-èdè Brazil wọ́n gbé lárugẹ Cuba wọ́n gbé lárugẹ Amẹ́ríkà kì í fi ṣeré àwa tá a wá lè dé gangan kí ni ìṣòro wa ó dáa nígbà kan náà ajáde aláfẹ́ àwọn kan ń fẹ́ràn jẹko ń pa àwọn obìnrin wa ń fipá bá wọn lò pọ̀ afẹ́ yakó lára orílẹ̀-èdè Nàìjíríà ká nílò olómìnira wa tàbí ká ní ìjọba ẹlẹ́kùnjẹkùn tá a fi máa ṣèjọba so àwa rí wípé ibi tọ́ọ̀ ní bá ń lọ kọ́ l'Aláàfin lọ ibi t'Aláàfin bá ń lọ kọ́ lọ́ọ̀ ní lọ àwọn méjèèjì dẹ̀ gbó ń wo nínú tán káàrọ̀ òjìrè táwọn méjèèjì bá ti lè fọwọ́sowọ́pọ̀ ṣe nǹkan ẹyọ kan ìran wa ti rọ́nà àbáyọ ok nígbà tí bàbá wa tàndá wa lọ wọn wò pé ìwọ Ọlọ́run ẹni tí yóò dé padà kó jẹ́ ẹni tí yóò lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Ọọ̀ni so nígbà tí bàbá wa dé wá because expectation ti kúrò lórí wọn èmi tí mo ṣe nǹkan 2022 mo ti wo bí nǹkan ṣe ń lọ pé kíní ò ní fífọ àwọn ìdílé yìí pé but ó dáa láti kọ́kọ́ establish ìtàn ìdílé wọn láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn náà tọ́ sọ́ba yìí torí pé tí wọn bá jà fún lónìí tó bá di lọ́jọ́ iwájú kan táwọn ọmọ wọn bá fẹ́ wọn ni kí ló dé táwọn tó jù yín lọ ò ṣe gbégbèsè lórí ẹ̀ ṣùgbọ́n tí yẹn bá ti wà ńlẹ̀ ń pé ok agbọ̀ngbà kan pé wọ́n gbégbèsè lórí ẹ̀ kọ̀ bọ́ sí ni pé kíní ò fẹ́ fífọ ẹ̀ ni nígbà tí gómìnà wa dé tó mú wọn dé padà pé Ọlọ́run ṣe o nbí a fẹ́ gbé gbèsè obì ti lálẹ́ òun bẹ̀ ẹja tún díẹ̀ ṣe lóko I was very very happy ok torí lọ́jọ́ òwúyè wọn ó kọ̀la ni mo ti dé sílẹ̀ bẹ́ẹ̀ nígbà tó sì dọ́jọ́ òwúyè mo ti tètè wá bí ètò ṣùgbọ́n tẹ́ bá gbọ́ dáadáa àwọn ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí orí mi ló ti bẹ̀rẹ̀ torí pé mo wà ń bẹ̀ kí làkíyèsí mi ń bẹ̀ iwájú gbangba mo wà nígbà tó Ọọ̀ni dé bàbá wa Aláàfin ti bí èmi ṣe rí ìdí wọn o bí mo ṣe ṣàkíyèsí wọn ó ṣeé ṣe kó jẹ́ wípé òde la rí ọ̀tọ̀ níbí inú wọn ṣe rí wọn múra lẹ̀ mo rí pé torí pé ètò ńlá ti dúró nígbà tó Ọọ̀ni dé hàn pé ọmọ ọba yìí dá nìkan rajò oríṣiríṣi àwọn ọba ló tẹ̀lé wọn wá ilẹ̀ ẹ̀rọ wọn láti dá program dúró pé ó ti wọlé o Ọọ̀ni rìsà wọlé nǹkan kan kò sábà sí ẹni tí mo fẹ́ ṣe ìnáwó tí ó fẹ́ kẹ́lómi wà gbóríyìn o ó ṣẹlẹ̀ lọ́jọ́ ayẹyẹ ọjọ́ ìbí mi ṣùgbọ́n torí pé mi ò lákàsí olórin tán wá kọrin kì mí àwọn Adébódù ni wọ́n fèmí onínáwó lẹ̀ wọ́n ń kí àwọn èèyàn tó bá jẹ́ lómi inú òbí bọ̀ torí pé mo fẹ́ celebrate 50th lásán ni mo fẹ́ enjoy mo fẹ́ pààrọ̀ aṣọ kí n tí mo fẹ́ ṣe ni mo dé achieve ẹ̀ so ọkàn mi ò sí níbi ijó kò jẹ́ kí n lè bínú so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mo rí nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn pé ẹni yìí fẹ́ gbògo ju ẹni tó ń ṣe nǹkan gangan lọ gómìnà Ṣèyí Mákindé dìde láti kí Ọọ̀ni ìyàwó gómìnà ọ̀wẹ̀yìn rárá lẹ́gbẹ̀ẹ́ gómìnà ni kábíyèsí ikú bàbá yèyé wà bàbá ọ̀wẹ̀yìn ìyàwó wọn ọ̀wẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n láyọ̀ ní lẹ́gbẹ̀ẹ́ ìyàwó wọn láyọ̀ ní wà lẹ́gbẹ̀ẹ́ bí tọ́ọ̀ni máa jókòó sí ní Sultan Sokoto wà so mo ń wò wọn mo rí pé kì í ṣe bó ṣe yẹ kó rí nù at least ìrùkẹ̀rẹ̀ sẹ́yìn láti kí Ọọ̀ni because mo gbọ́n gba tẹ́nìkan sọ wípé ńgbà tí Ọọ̀ni dé sọ́ọ̀ni lọ kí ó nínáwó ọ̀rọ̀ ẹni tí ò mọ tó ń ṣẹlẹ̀ nìyẹn torí pé láìkan náà ni wọ́n jọ wà agá kẹta sí ikú bàbá yèyé ńlọ níwà ìyàwó olórí ikú bàbá yèyé lọ làwọn láàrin so kò síbẹ̀ yẹn ti fẹ́ kíyàn ju ẹni tó gba ẹ̀yìn èèyàn náà lọ kéèyàn náà kàn wẹ̀yìn tẹ́ bá ti wẹ̀yìn lásán ẹni tí ń kọjá òkè Yorùbá lẹ́ni tí òkè ní káàbọ̀ padà ní kulẹ̀ so láti bẹ́ẹ̀ ni mo ti ń fìlì nǹkan tí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n kó tó dìgbà náà
ńlọrọ̀ Ọ̀yọ́túnjí ti ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀ nípa Ọ̀yọ́túnjí? Now Ọ̀yọ́túnjí lórílẹ̀‐èdè Amẹ́ríkà South Carolina ló wà. Wọ́n lọ bá ń bẹ̀ ìbò làwọn tó dálẹ̀. Ọba àkọ́kọ́ Ọọ̀ni ló dé ládé, ọba Òkun Adésíjú Adé, tí n bá ṣe mistake ní 1982 or 1983 náà dé ládé. Ńgbà tó ń wàjà Ọọ̀ni ló dé ọmọ ẹ̀ ládé. You understand? Ok, níbi tá ń pè lọ́yọ̀túnjí kò tó abúlé kan kò yàtọ̀ sí tourist center, ṣùgbọ́n orúkọ Ọ̀yọ́ tó ti jí padà ni wọ́n fi sọ. You understand? Ok, nígbà tí bàbá wa ti wà nílòfin, ẹnìkan náà ló wà lórílẹ̀-èdè Amẹ́ríkà tó fún wọn fi ìyẹn joyè ní Ọ̀yọ́túnjí. Ìyẹn ló fún ọ lọ́wọ́ pé Ọ̀yọ́ ló yẹ kó máa pàṣẹ bí Ìbádógójì èrò wájà. Ìyẹn ló jẹ́ kí wọ́n invite bàbá ọba, ẹni tó ń pè bàbá ọba olóyè Lukman Arúfálè tó ti dé ara lẹ̀ báyìí kọ́ lọ́ọ́ fi ọ̀run kẹ́. Ó jẹ́ kán invite ẹ̀ sọ́yọ́, wọ́n invite ẹ̀ sọ́yọ́ láti rí kú bàbá yèyé. Bóyá kú bàbá yèyé ló sọ pé kán pé bí tí ò bá gbọ́yìn kí ní òkè ń bàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn olórúkọ olókìkí aláṣẹ tí wọ́n máa ń ṣe táláṣẹ gangan lè mọ̀mọ̀ ń pa ẹ̀, ṣùgbọ́n tí wọ́n bá fìdí wọn nígbà míì náà ni wọ́n máa ń gbọ́ tó wọ́n bèèrè pé àwọn ni wọ́n ròde tán rínú. Wọ́n wá invite ẹ̀ wá according to olóyè Lukman Arúfálè tó sọ fẹ́mi gangan kó tó di pókú ní kété tó tọ Ọ̀yọ́ dé tó bẹ̀rẹ̀ àìsàn. Ó pè mí, mo record voice ẹ̀, mo play ẹ̀ lórí program, ó ṣàlàyé into details nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́, báwọn ṣe lọ sí Ọ̀yọ́, bọ́n ṣe promise pọ́n máa sanwó ńgbà táwọn wúyè, wọ́n sọ pé máa sanwó páwọn máa wà lọ́yọ̀ọ́ díẹ̀ táwọn fèrè kábíyèsí, wọ́n sanwó ọjọ́ kan àbọ́jọ́ méjì tí wọ́n sanwó tẹ̀ mọ́ tó jẹ́ pé àwọn làwọn láti struggle láti san òun padà sí Èkó. Wọ́n wá tún wá pè pé kábíyèsí fẹ́ ròǹṣẹ́, ó wá láti padà lọ, wọ́n bí 4 àbí 5 náà lọ. Ìgbà tó ń débẹ̀ according to him tí ó wà recorded nígbà tájọ́ ń sọ̀rọ̀, ó ní nígbà tó ń dọ́dọ̀ kábíyèsí wọ́n béèrè lọ́wọ́ pé ta ni ó ń fi ọba jẹ ní Ọ̀yọ́túnjí, ó lóun sọ pé Ọọ̀ni ni. Wọ́n sọ pé kò ń gbẹnu sọ́hun, Ọọ̀ni àbáláàfin, ó lóun sọ pé Ọọ̀ni ni. Ó dọ́dà ẹni yẹn recorded àbí? ó wà nínú, ó yẹ kó wà, ó wà nínú program tí mo ti sẹ́yìn mo play ẹ̀. Are you getting me? Kó tó di bẹ́ni yẹn kú rárá. So ó ṣàlàyé bí wọ́n ti sọ pé káwọn okó kan lé àwọn jáde níbi tóun ti wá fẹ́ wo bàtà náà ti ti òun bóyá látòrí step ló ti yí sílẹ̀, ó fara bó fi gbogbo ara pa nígbà yẹn ó dẹ̀ ti dàgbà. So lẹ́yìn ẹ̀ ni wọ́n wá invite àwọn ọlọ́pàá kékeré arrest ẹ̀. Bàtà arrest ẹ̀ kó wọn lọ sí station, wọ́n bọ̀rọ̀ lẹ̀ lẹ́nu wọn Ìbádógójì èrò wájà, wọ́n detain driver. Kí ni charges lọ́dọ̀ ọlọ́pàá? Kò yé mi. Wọ́n ní ok, wọ́n ní wọ́n record conversation àwọn àtàláàfin. Meanwhile lóòótọ́ sì ni ìkànnì àwọn tán jọ lọ record. Ṣé understand? Later wọ́n discover pé spy ni wọ́n, pé alami ni wọ́n, ìfẹ́ náà ti Ọọ̀ni lọ́ràn wá àbí ìfẹ́ náà ti ràn wá. Ẹni tẹ́ invite tí ìṣòro lọ sọ pé òun fẹ́ wá rí, báwo lèèyàn kan ó ṣe wá ràn wá. So n tí wọ́n ojú ẹsẹ̀ níbẹ̀ náà dẹ̀ ni wọ́n ti delete ẹ̀, sọ pé kó delete ẹ̀, bóyá lẹ fóun wọn mọ́lẹ̀ bóyá sì ti fóun wọn, bóyá àwọn ọlọ́pàá ló dá padà fún wọn. Ok, ọjọ́ kejì wọ́n ní wọ́n máa pe kábíyèsí ti 10 or 11 o'clock náà máa ti pè wọ́n o, ìgbà tí kábíyèsí bá sọ pé kán fi wọ́n lẹ̀ náà tó máa lè fi wọ́n lẹ̀ because kábíyèsí ló lọ́rọ̀. Ok, 11, 12 nǹkankan kábíyèsí ò pé kọ àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀ lo discretion wọn láti release wọn. Dídéko tí àwọn dẹ́kọ̀ padà lóríṣiríṣi nǹkan bẹ̀rẹ̀ sí ní suyọ kó tó di pé bàbá yẹn padà kú at the end of the day. Sí Nàìjíríà ó pè mí pé òun ò gbádùn rárá, òun ò gbádùn ara òun mọ nǹkan tó ń ṣe, ó wà níbi ìnáwó kan, ó lọ yẹ nìkan kú, àwọn lọ sìnkú ẹ̀, ariwo pọ̀ bí ó bọ́ sínú mọ́tò, ó bá mi sọ̀rọ̀ ń pé òun ò gbádùn ara òun láti gbà ṣe ìṣe pé wọ́n náà ní nǹkan. Àwọn àṣọ pé kó má fi ẹnu pépekúpe sí rẹ̀ pé oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ pé kó jẹ́ ká nígbàgbọ́ nínú Ọlọ́run. Later ni máa yẹn padà kú. Are you getting me? So láti dáhùn béèrè yẹn tán mo ní wípé láti bẹun ni ìrètí mi ti dòfo pé àwọn tí mo rò pé wọ́n jọ iṣẹ́ papọ̀ wọ́n bá dé àpẹẹrẹ ilé òfin hàn wípé wọ́n jọ iṣẹ́ papọ̀. Ok, now láti ìgbà yẹn ni ìjà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ already ń pé now ọba wọn lọ́yọ̀túnjí tó padà wàjà wọ́n wá sílé Ifẹ̀, wọ́n ràn yín wá sílé Ifẹ̀ pé Ọọ̀ni ti dá wọn nù, Ọọ̀ni ò ṣe bí ẹni pé àwọn jọmọ ẹ̀ mọ́, pé láti ìgbà tí ọba àwọn ti kú wọn ò béèrè àwọn. Ọọ̀ni wá ràn yàn bíi 4 àbí 5 lọ sí Amẹ́ríkà kán lọ ṣe tutù kán lọ fọ̀ ló mọ ọba tó wàjà kán mẹ́sẹ̀ rẹ̀ kù láàrin bẹ̀yẹn. Èmi mà wọn tó lọ àràbà àgbáyé bàbá wa Ọbalúfẹ̀ Sàlú Ẹdún Àbọ̀n àti àtẹnìkan wọ́n lọ síbẹ̀, wọ́n sẹ́ndí fídíò sí mi láti Amẹ́ríkà, gbogbo bọ́n ṣe ń bẹ̀ bọ́n ṣe bọ́lẹ̀ bọ́n ṣe ọ̀nà wọn kankan. So níbẹ̀ according to àbí ká sọ pé allegedly ni wọ́n wá ní bàbá pé àwọn láti Ọ̀yọ́, wọ́n wà nílò fìgbà yẹn wọ́n ti wí o, pé wọ́n pe àwọn láti Ọ̀yọ́ pé ibi táwọn wà ó dàbí pé àwọn post fídíò pé Ọ̀yọ́túnjí láwa ẹ̀ ò gíní gangan wọ́n pe àwọn pé ibi táwọn wà ṣé Ifẹ̀ tó jí ní jẹ́ àbọ̀yọ̀túnjí tó jẹ́ dé tẹ́rítírì àwọn káwọn kú bẹ́ẹ̀ kíá. Wọ́n sọ pé káwọn kú òǹbó ìyẹn ti wà ńlẹ̀ látilẹ̀ kó tó di pọ́rọ̀ òwúyè dé. You understand? Now ọjọ́ òwúyè yẹn lèmi wá feel pé ìjà tí ń bẹ ńlẹ̀ yóò sì continue. Gbogbo tí mo rìkọ́dù pátápátá lọ́yọ̀ mi lè gbé jáde, inú mi ò dùn rárá. Mo lè feel ẹ̀ wípé bàbá àwọn Ọọ̀ni tí Ilé Ifẹ̀ wà isolated
gbogbo nǹkan tán ṣe wọn mẹ́sàn orúkọ wọn kò make sense. Gómìnà Ṣèyí Mákindé ọlọ́lá jùlọ wọ́n kí àwọn àlejò tó wà nílẹ̀, wọ́n kí Sultan, wọ́n dárúkọ His Eminence Alhaji Abubakar Sahad, wọ́n dá kí n tó detail kẹ́ni kan CFR Ìgbàdógójẹ, mo fi Sultan àti Ọọ̀ni Ifẹ̀, mo fọ Ọọ̀ni Ifẹ̀ káwọn ọba tó kù, sọ Ọọ̀ni Ifẹ̀ olórúkọ ni. Ó yẹ bọ́n ṣe kí Sultan into detail náà ló yẹ kán kí Ọọ̀ni into detail. So mo expect pé ńgbà tí kú bàbá Yèyé sọ̀rọ̀ tán ńgbà tí wọ́n ní kán wá give speech tí wọ́n gúnlẹ̀ tán fẹ́ máa dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn, gbólóhùn kan sọ ní tilé Ifẹ̀ kò tí pọ̀ jù. So mo á wò pé kò yẹ kíkiní ìhórí báyìí. Ok, a sọ̀rọ̀ ńgbà yẹn lẹ́yìn ẹni tibi tí wọ́n ti wá pàdé pẹ̀lú ìyàwó ààrẹ lórí di pé bàbá wa Aláàfin wà lórí ìjókòó, Ọọ̀ni kí wọ́n kí Ọọ̀ni lórí ìjókòó, gbogbo àwọn ọba tó kù dìde tí yẹn jáde lórí ìtàkùn ayélujára àtọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn tó wá ń ṣẹlẹ̀. ẹ mọ̀ pé bí ò bá sí ṣẹlẹ̀ kò ní sí tán, nǹkan kan ni máa ń ṣàtọ́kù fún nǹkan kan, kò dẹ̀ sí ẹni tí wọ́n mọ̀ bú yẹ tí wọ́n mọ̀ bú bàbẹ́ tínú ẹ̀ ò dùn. So from then gbogbo nǹkan tó ṣẹlẹ̀ Ọ̀yọ́ ló ti bẹ̀rẹ̀. Wọ́n kọ́kọ́ lọ sọ́dọ̀ Sultan tilẹ̀ Sokoto, ìyẹn bàbá wa ikú bàbá Yèyé, láti lọ ṣe thank you kíní pé àwọn wá síbi ìwúyè o. Ok, nígbà tó ń dọ̀dọ̀ Sultan of Sokoto, ọ̀rọ̀ tí wọ́n ń sọ ń bẹ̀ ni wípé ṣe mọ̀ Sultan ẹ rí i pé ní 1914 nígbà tí wọ́n fẹ́ kó Southern Protectorate mọ́ Northern Protectorate, àwọn ọba tó wà ń bẹ̀ Your Eminence àti Aláàfin Ọ̀yọ́ ọba Ládìgbòlú àwọn ni wọ́n wà ń bẹ̀. So mo á wò pé á kìíní já kìíní, á fi ni hàn yẹn já fi ni hàn, èwo ni ẹ̀lẹ́ òwò kútọ̀ arájà ìlójúde Ògúnmọ́lá, kí la bá lọ kí la bá bọ̀. A fẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ èèyàn sì jẹ mọ́rọ̀ amalgamation. So from there mo lọ wú amalgamation, mo lọ wúwẹ̀ amalgamation jáde, mo yẹ̀ wò from pálí tó pálí, kò síbi tọ́ba kankan ti sign anything bẹ́ẹ̀. Mo rí pé Lord Lugard ló ṣàkàwé ló ṣàpèjúwe àgbékalẹ̀ bó ṣe fẹ́ ṣètò ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ńgbà tó ti pa wọ́n pọ̀, kì í ṣe pọ́ba kan ló jókòó láti sign yẹn, àti pàápàá káwá lọ́ba kan ló sign yẹn. Torí pé tẹ́ ẹ bá jókòó bẹ́ẹ̀ ṣe wà yìí, tọmọ tẹ́ ẹ bí dàgbà tó yín, fọ́sàn mi àkọ́bí mi ó ní bọ́dì jù mí lọ, tó bá jókòó sọ́dọ̀ mi nísìnyí ẹ lè sọ pé mi mo bí, ìṣẹ́jà kẹ́pẹ́ lábúrò mi. Ẹ bá sọ pé brọ́dà lílé àbí òní wà sọ pé brọ́dà mi kọ́ o, dádì mi ni o. Ká sọ pé òyìnbó mi tó lẹ wá, wọ́n á ní okay o Ládìgbòlú o, kó ti ká sọ pé lóòótọ́ náà sọ pé kán sáìn, Ládìgbòlú wà sọ pé èmi gangan kọ́ bàbá o, bàbá mi bẹ́ẹ̀ ń fẹ́ o. Ètò ní jẹ́ bẹ́ẹ̀, ìfi àgbàfẹ́ nìkan ní jẹ́ bẹ́ẹ̀, ìní sì máa ń jẹ́ ká yógún. Yorùbá láì fa àgbàfẹ́ nìkan ní kì í já yógún. Èmi làgbà ìwọ làgbà kì í jẹ́ kí létí bá lé bá gbé pọ̀ ogún gééré, kálukú ọ̀fẹ́ jẹ́ mọ́gàjì lè bàbá tiẹ̀. So mo wá wò pé kí ni àwọn èèyàn sọ yìí, ìyẹn wà lórí ìtàkùn ayélujára káàkiri. Lẹ́yìn ẹ̀ ni wọ́n tó gbé treaty jáde, treaty ìwé ìrèké ìparọ́ òyìnbó lọ́sàkọ treaty pé treaty lélẹ́yìí o, Aláàfin Ọ̀yọ́ the head of Ọba of Yorùbá land ló wà ń bẹ̀. Làbá tún jáde wípé mo bá tún lọ wú treaty jáde pé ó dáa o, treaty tẹ́ ń sọ òun lélẹ́yìí nítorí òyìnbó pè ní treaty àdéhùn ìdókòwò ìjọwọ́ wàhálà ṣíṣe lásán ni. Pé ó dáa o, mo ṣàdéhùn o, n ò ní báyàn kankan jà mọ́ o, mo sì ṣàdéhùn gbogbo tí n bá ní territory mi ẹ̀yin ní mọ̀ ta fún ní tí treaty wà fún nìyẹn. Nínú treaty yẹn náà ni mo ti wá mú jáde mẹ́wàá wípé ìlú tí wọ́n pè ní Yorùbá land láyé ìgbà yẹn, kọ̀kọ́fà Oǹdó, kọ̀kọ́fà Ògùn, kọ̀kọ́fà Èkìtì, kọ̀kọ́fà Ìjẹ̀bú, kọ̀kọ́fà Ilé-Ifẹ̀, kò déjẹ̀ṣà. Ìlú tó ń pè Yorùbá land nígbà yẹn jẹ́ Ọ̀yọ́, Àwẹ́, Akínmọ̀rin, Ìlọ́ra, Tèdè. Àwọn ìwé wo lẹ́wọ̀ tẹ́ fi. treaty gangan tí wọ́n ń gbé jáde, because ẹni tí ó parí ní sọ pé lẹ́rìí òun bẹ̀ lọ́rùn, gbogbo ẹni mo gbé jáde síta nínú same treaty. Ẹ mọ̀ ọgbọ́n táwọn ń lò ní pé ibi tó ti sọ̀rọ̀ tó fẹ́fọ̀ wọn nìkan ni wọ́n gé sórí ìtàkùn ayélujára, wọn àdé gbedélẹ̀. So àwa gbedélẹ̀ àwa sáku ibi tí òyìnbó ti list, and this is the ìlú tá pè ní Yorùbá land, ó wà ń bẹ̀. Ká ní mo mọ̀ pé a sọ̀rọ̀ débẹ̀ ni màá ti mú sí tòsí lórí fóònù mi, ayé gẹ́tì mi tó mo tún wá gbé yẹn jáde pé treaty tẹ́ sọ lélẹ́yìí. Nínú ìwádìí mi ni mo ti wá rí pé Ẹ̀gbá sign treaty tiwọn lọ́tọ̀, Ìjẹ̀bú sign treaty tiwọn lọ́tọ̀, Rẹ́mọ sign treaty tiwọn lọ́tọ̀, Ilé-Ifẹ̀ sign treaty tiwọn lọ́tọ̀. Ok, treaty tẹ́lẹ̀ sign Ọ̀yọ́ nìkan ló jẹ mọ́ o, Ọ̀yọ́ nìkan ní kẹ́ mọ́ claim as Yorùbá land. Gbogbo ẹ̀ ìbá tún ti wà dìjà, ìbá tún ti wà pọ̀. Ọ̀rẹ́ mi kan tó jó ń pìtàn ló wá sọ̀rọ̀ kan wípé mo ti máa ń sọ fáwọn èèyàn tipẹ́ wípé gbogbo wa ò kí ń ṣe Yorùbá, àwọn kan òótù òjíire ni wọ́n. Kí lórúkọ rẹ̀ yẹn? Ẹ má jà dárúkọ lórí ètò. Ẹ lè dárúkọ. Lájì Abbas òun ló sọ pé àwọn tí máa ń sọ fún wa tipẹ́ pé gbogbo ń tó bá ti jẹ mọ́ Yorùbá land Aláàfin ló ní. A sì mọ́ gbàgbé pé àwọn èèyàn mistake àwọn nǹkan kan, wọ́n ń dà á pọ̀ mọ́ra wọn, wọ́n máa sọ pé Yorùbá gbogbo akọ́ ni Yorùbá, òótù ni gbogbo wa, Aláàfin ló ní ilẹ̀ Yorùbá. Ńgbẹ́ mo ti wá jáde láti tako pé mo fẹ́ nǹkan kan látọ̀dọ̀ ẹ̀ kó bá wa sọ bí tí ààlà òótù dé, ààlà bí tí Yorùbá land dé. Láti moment yẹn ńlá wa kan ti ń pera wa ní ọmọ káàárọ̀ oòjíire, láàpẹ̀ra wa Yorùbá mọ́.
lẹ́yìn ẹ̀ ni mo ẹ̀sẹ̀ wá mú jáde wípé ìlú tán pè ní Yorùbá gangan lélẹ́yìí tán pè ní Yorùbá land tẹ́ ń sọ yìí ìlú tán pè bẹ́ẹ̀ ni kò dé Ìjẹ̀ṣà kò dé Èkìtì kò dé Ìjẹ̀bú kò dá Abẹ́òkúta ìyẹn ló wá mú mi wọnú ìtàn láti mọ sọ bí Ẹ̀gbá ṣe gbára wọn kúrò lọ́wọ́ Ọ̀yọ́ àti pàápàá à ń sọ nípa empire ká mọ̀ ti lọ síbẹ̀ yẹn níbi tí ọ̀rọ̀ ti ń rú bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn so pé Yorùbá land ó tu òjire ibi tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nù. All right. Mo ṣe fẹ́ kẹ́ ẹ sọ díẹ̀ sí nípa issue tẹ̀yìn àti kábíyèsí Aláàfin ni mo gbọ́ pé mo dẹ̀ rí fídíò ni pé wọ́n náà nà yín bí kan ṣóòtọ́ ni. wọ́n fẹ́ lù mí. wọ́n fẹ́ lù yín báwo ni ẹ ṣe ṣẹlẹ̀. ó dáa kábíyèsí Olówókúta ọba Adékúnlé Oyèlúdé Màkàmá Tẹ́gbọ̀sùn the third kábíyèsí bàbá mi ni àwọn náà pè mí ní ọkọ̀ látàlá fífẹ́ wá sọ́dọ̀ tiwọn abẹ́fẹ́ ọ̀rọ̀ náà wọ́n ń pè mí abẹ́fẹ́ ọ̀rọ̀ mo fẹ́ gbàlejò lọ́la bàbá Aláàfin làwọn ń bọ̀ wá sọ́dọ̀ mi mo fẹ́ kọ́ wa ń bẹ̀ sọ́ra ààyè kábíyèsí mo ń bọ̀ so mo ti dé síbẹ̀ látàárọ̀ kábíyèsí àwọn oníkìndé wọn fún mi ní time mo ti dé síbẹ̀ látàárọ̀ because èmi ò ní lọ́kàn pé mò ń bá yàn jà n ti ní lọ́kàn pé èèyàn kan bá mi jà torí pé àǹfààní àtòrí ọ̀fẹ́ wà fún wa láti sọ̀rọ̀ láti sọ̀tàn bóyè wa bá ṣe mọ́ àǹfààní sì wà láti takò pé kò rí bẹ́ẹ̀ so kí n má fọ̀rọ̀ gùn lórí yẹn ni pé a ti dóde kábíyèsí Aláàfin tipẹ́tipẹ́ létà gbọ́ pé wọ́n yà ní wò nígbà tán sì dé ẹ̀yẹ tó tọ́ báwọn bọ́n ṣe ń bọ́lẹ̀ nu mọ́tò báyìí làwọn ọmọ Ọ̀yọ́ ti ń pé Awíkóńkó ni tó ń bú Aláàfin wàá jẹ̀yà níbí wàá ṣe gbá wàá ṣàwò I was like kí n sì máa lọ́tì bọ́n ṣe drag mi padà nìyẹn wọ́n sì bẹ̀rẹ̀ sí tì mí lórí tì mí gbogbo ẹ̀ fọ́ àwọn security ló gbà mí lọ́wọ́ bàbá Aláàfin Ọ̀wẹ̀yìn ní tilẹ̀ ń tọ́lọ́ wọn mọ̀ kankan olóró tẹ̀lé wọn olóró ọ̀mọ̀ kankan wọn bá kan gbà yẹn ló wá wà ń bẹ́ẹ̀ inú ẹ̀ dùn sí bọ́n ṣe treat mi I get me so àwọn yẹn wá mú mi lọ sínú security post ìgbà tí mo débẹ̀ àwọn yẹn àwọn méjì wá ń bọ̀ wọ́n fẹ́ wá nà mí ń bẹ̀ bọ́n fẹ́ wá gbà mí ní nǹkan I don't know àwọn security yẹn ló wá push wọn dànù tó ń tẹnu ibi tí mo wà yẹn náà ni bàbá wa wo wájú wọn wẹ̀yìn wọn rí mi ìyẹn bàbá Olówókúta tán pè mí wá pé Awíkóńkó dà wọn ni àwọn kan ẹ lọ́ bá mú wá náà yẹn wá mú mi wọlé so bàbá rí pójú mi le wọn wá ní ṣáájú gbogbo nǹkan kí kọ́kọ́ dọ̀bálẹ̀ kí n kí Aláàfin mo dẹ̀ dọ̀bálẹ̀ mú kí Aláàfin so ńbẹ̀ náà la wà tí bàbá Olówókúta sọ wípé ọ̀dà àtìmí àti Lájì à ń sọ̀tàn ìtàn wa ó dẹ̀ ń fàjà yóò sì mọ̀ fàjà àwọn ò sì fẹ́ bẹ́ẹ̀ pé ilẹ̀ káàró òjìrì ilẹ̀ Yorùbá gbogbo àǹjà fún ṣùgbọ́n àwọn fẹ́ nǹkan ká máa sọ̀tàn tó máa mú ìrẹ́pọ̀ wá yàtọ̀ sílẹ̀ tó máa mú àyàpá k'Aláàfin súre fún wa. ẹjọ́ wà ń bẹ̀ ni. àjọ wà ń bẹ̀ wọ́n jọ pé wá síwájú pé ká dọ̀bálẹ̀. gbàtẹ́ kí kábíyèsí Aláàfin kí náà sọ. kábíyèsí kan wọ́n kí mi dáadáa tilẹ̀ ń tọ́lọ̀. ẹ̀ẹ́dẹ̀ fura pé bí wọ́n níkùn sínú sí yín. bàbá ò níkùn sínú bàbá yẹn dáa tán wọn ò níkùn sínú anybody but àwọn elégbèróró àwọn tó wà láyìíká wọn àwọn ni wọ́n dá gbogbo nǹkan ilẹ̀ ayélujára mi but ibi tí mo jókòó sí pé wọ́n drag mi ń ta yẹn inú ń bí mi mo wà lórí ìbínú mbẹ so bàbá Olówókúta sì ní fún mi sáyìn pé mi jẹ́ kó tán àwọn ọba tán mọ̀ nípa ẹ̀ sọ pé Awíkóńkó jẹ́ kó tán jẹ́ kó tán nù mí tí bàbá Olówókúta sọ pé káwá dọ̀bálẹ̀ síwájú Aláàfin kan súre fún wa mi àti Lájì Abbas lájọ́ dọ̀bálẹ̀ síbẹ̀ lóòótọ́ ló circulate lórí social media pé Awíkóńkó ti bẹ Aláàfin o Awíkóńkó ti bẹ Aláàfin o so bàbá Aláàfin dẹ̀ sọ wípé ó jẹ́ nǹkan tó yà wọ́n lẹ́nu wípé èmi àtàwọn ti mọra tẹ́lẹ̀ ó wá jẹ́ ìyàlẹ́nu bí mo ṣe wá dédé yíjú padà sí àwọn pé kò yé àwọn mọ́ I couldn't say anything I didn't say anything so bí ọ̀rọ̀ ti Kúta ṣe ṣẹlẹ̀ nìyẹn because àwọn èèyàn kan rò pé mo lọ sọ́yọ́ ni wọ́n ní nígbà tí ṣe pé èèyàn fẹ́ dájọ́ òkú fún rẹ̀ ṣe àgbọ̀yọ̀ lọ kí ni sọ pé mo fẹ́ lọ mú bẹ̀. ẹ bá lọ Ọ̀yọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀. mẹ́wàá ó ṣẹlẹ̀. mẹ́wàá. àwọn tó drag mi bíi tí ì ṣe territory wọn kí ni wọ́n wá ṣe fún mi ní territory wọn. ọ̀dà ẹja tẹ̀ fi ibẹ̀ yẹn lẹ̀ ibi tí mo wá ń lọ rèé ẹ rí pé mi ìbéèrè nípa ìtàn mo rí pé ìtàn ló ń dá awuyewuye lẹ̀ ọ̀rọ̀ tó pẹ̀lú àlàyé tẹ́ ẹ ṣe pẹ̀lú àlàyé tẹ́ ẹ ṣe ẹ̀ ń fún mi ní impression wípé láàrin kábíyèsí Aláàfin àti kábíyèsí Ọọ̀ni wọ́n ní àwọ̀ láàrin ara wọn ọ̀rẹ́ ǹjẹ́ kábíyèsí Ọọ̀ni sọ nǹkan kan fún yín nípa relationship àwọn méjèèjì. kábíyèsí Ọọ̀ni ò nílò láti sọ nǹkan kan fún mi ẹ jẹ́ kí n sọ àpẹẹrẹ nǹkan kan ṣe rí ńgbà tí Aláàfin wọ́n fẹ́ ṣèwúyè wọ́n mú invitation lọ sí palace Ọọ̀ni you understand ẹ mọ̀ wípé palace Ọọ̀ni mo súnmọ́ àwọn èèyàn ń bẹ̀ irọ́ ò dáa mo súnmọ́ àwọn èèyàn dáadáa tí wọ́n tẹ̀lé kábíyèsí káàkiri you understand so àwọn tó mú lẹ́tà Ọọ̀ni wá kọ́ ló yẹ kó mú wá bàbá wa Aláàfin àná tó bá fẹ́ ràn yàn sí Ọọ̀ni Ọ̀yọ́mèsì náà máa ń rán Basọ̀run lọ́dẹ̀ lédè wọn wá so ẹ mọ̀ bí kéèyàn kan fura àwọn guys méjì kéèyàn kan fún wọn ní invitation pé kán mo lọ sí palace Ọọ̀ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mo lọ that is number one àwọn tó wá tẹ̀lé kábíyèsí àwọn tí wọ́n ń pè ní protocol àwọn tí máa ń síwájú sílẹ̀ kí ọba tó dé tí ó pèsè àyè sílẹ̀ fún wọn wọ́n jẹ́ kó yé mi pé ọ̀tọ̀ níbi tán fẹ́ gbé àga Ọọ̀ni sí
wọ́n fẹ́ jẹ́ kó ta kété sí gómìnà kó ta kété sáláàfin àwọn làwọn sọ̀jálẹ̀ pé irọ́ ẹ̀ lè gbàgà ò ní jìnnà. So I was now asking them pé ọ̀dà náà ta ló invite sí kábíyèsí ṣàyọjú ràn lọ ni ṣé wọn ò pè wọ́n tán fi lọ because mo believe pé ilẹ̀ káàrọ̀ òjìrè tán bá fẹ́ ṣe nǹkan àwọn fẹ́ ṣe ìwúyè nbìkan lẹ́yìn tí gómìnà bá jókòó tó ní nǹkan jókòó Ọọ̀ni ló tún gbọ́dọ̀ kàn àga Sultan náà fẹ́ kó jókòó sẹ́gbẹ̀ẹ́ Aláàfin. Are you getting me? Now secondly ó ní wípé bí wọ́n ṣe pick ọba Owóadé Ọọ̀ni ṣe press release sínú newspaper láti congratulate kábíyèsí and Ọọ̀ni gbà wọn òǹdíje dupò tó kù wípé orí ló máa ń yànyàn sọba o ẹni tí orí yàn fún Ọ̀yọ́ lélẹ̀ kí gbogbo wọn ó gbárùkù tí ká má sọ pé à ń lọ ilé ẹjọ́ àbáfẹ́ ṣe nǹkan kan gbà wípé tí kádàrá yàn lélẹ̀ Ọọ̀ni sọ bẹ́ẹ̀ Ọọ̀ni ṣe bẹ́ẹ̀ sínú paper everybody lórí then àwọn èèyàn tó wá wà tán súnmọ́ Ọọ̀ni jẹ́ kó yé mi pé kò sí thank you kò sí nǹkan kan including lẹ́yìn ìwúyè kábíyèsí Owóadé wọn congratulate wọn dúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni. Are you getting me? Okay, expectation wa ni pé nígbà tán tiẹ̀ ti lọ sọ́dọ̀ Sultan Ifẹ̀ ló tún yẹ kó tún kàn kéèyàn tiẹ̀ mọ́ báyàn jánu èèyàn lè mọ́ gbé sójú because ojú làwa èèyàn rí Yorùbá ní tó bá lọ́lọ́run rínú jẹ́ káyé náà òróde kéèyàn kàn mọ́ sọ pé ẹ̀rí mi jẹ́ mi pé inú mi da ọwọ́ àtọ́lọ̀ níyùn hàn sí òde láyé fẹ́ láti jẹ́ káyé náà òróde ntáyé máa rí lóde tán máa fi compliment ẹ̀ ń ló dáa kó o ṣe. So wọ́n lọ títí tán fi lọ sóríṣiríṣi ìlú lọ sọ́dọ̀ àwọn ọba nígbà tán wá sóò Òkúta àwọn oníròyìn béèrè wọn fẹ́ jẹ́ kí n béèrè lọ́wọ́ bàbá wa Aláàfin bàbá Olówókúta náà ló insist àbẹ̀fẹ́ ọ̀rọ̀ yá béèrè ṣé mọ̀ pé tí ìbá ṣe bí tó understanding wa yóò fẹ́ dàbí ẹni pé bóyá bàbá Olówókúta gan ni wọ́n impose mi sí gbogbo àwọn nǹkan yẹn no kò rí bẹ́ẹ̀ ìfẹ́ ni ṣe ń gbádùn mi ò ní wípé ìbéèrè ẹ̀kọ́ náà mo dẹ̀bi lọ́wọ́ bàbá Owóadé mo ní kábíyèsí nínú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ ẹ jẹ́ kó yé wa wípé àlàáfíà lẹ́gbẹ́ dání ẹ ti ń ṣèbẹ̀wò ẹ̀ ńlẹ́mbẹ̀ sáwọn ìlú sáwọn ọba káàkiri ṣé ká nígbàgbọ́ wípé ẹ máa délé Ifẹ̀ àwọn ní lágbára Ọlọ́run pé láwọn ìlú táwọn ti airmark báwọn fẹ́ dé Ilé Ifẹ̀ jẹ́ kan bẹ̀ wẹ́ gbólóhùn yẹn fọmọ káàrọ̀ òjìrè kò kún tó nítorí kọjá rí lẹ́nu bàbá ni wípé dandan ti dàn mo gbọ́dọ̀ délé Ifẹ̀ ṣùgbọ́n láti ìgbà náà títí dòní bàbá ò délé Ifẹ̀ ìyẹn náà nítumọ̀ kó tó wá di pé oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ ọ̀rọ̀ máikrófóònù ọ̀rọ̀ wọn òdìdé kíra wọn ọ̀rọ̀ wọn bọ́ra wọn lọ́wọ́ ìbádógóje tó yẹ wà glaring lórí ìtàkùn ayélujára ìyẹn ti ń fi hàn wípé nǹkan kan ṣùgbọ́n ọmọ ọba ìdánìkan ràjò ẹni tí ó so mọ́ ha yóò so mọ́ ha ẹni tí ó so mọ́ bí yóò so mọ́ bí ẹni tí ó gbàgbọ́ nínú ha yóò gbàgbọ́ nínú ẹni tí ó gbàgbọ́ nínú bí yóò gbàgbọ́ nínú bí. ṣé lóòótọ́ ni pé ẹ ní sponsor. mo fi Ọlọ́run Elédùmarè búra tí n bá ní sponsor yín ti dolówó torí pé mo ní nǹkan téèyàn ta téèyàn fi dolówó Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ ẹ̀bùn ṣùgbọ́n mo fi tí mo fẹ́ jà tẹ́lẹ̀ tí mo ti jẹ́ nílé ayé mi búra ẹnìkan kò sponsor mi téèyàn bá sponsor mi kí n má jẹ́ èèyàn láyé téèyàn bá sponsor mi ti jù báyìí lọ. Are you getting me? Tó bá jẹ́ pé èèyàn kan pè mí àkàndọ̀ra kò kálẹ̀ níbi ọya wa gbowó mọ̀ ṣe báyìí sálàfin mọ̀ ṣe báyìí sọ̀yọ́ because Ọ̀yọ́ gangan lèmi tàbí mọ̀ ṣe báyìí sẹ́nì kankan kí n má jẹ́ èèyàn láyé. ṣé ẹ sì gbìyànjú àti bá ọba Owóadé sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí Olówókúta? mi lè bá wọn sọ̀rọ̀. Kí ló dé? èmi ò ní culture yẹn mi ò kí ń attach ara mi mo fi Ọlọ́run Elédùmarè búra. ọba aládé ni wọ́n. mo mọ mi ní nǹkan tí mo fẹ́ bá wọn sọ ọba aládé kọjá ní tẹ́ pè tẹ́kàn sọ pé mo fẹ́ kí. ṣé ẹ ní nọ́mbà wọn lọ́wọ́ ni? mo ní nọ́mbà wọn lọ́wọ́ o irọ́ ò dáa o ẹni tí ń pa ọ̀rọ̀ láàfin. ṣùgbọ́n ṣáájú ìgbà yẹn ẹ ti pè wọ́n rí. mi ì pè wọ́n rí. àwọn náà ò sì pè yín rí. wọn ò pè mí. ẹ fún wọn mẹ́sẹ̀gì rí. n fún wọn. wọn ò fún yín mẹ́sẹ̀gì rí. wọn ò fún mi. ẹ dẹ̀ rò pé ọmọ sí bàbá ẹ̀yin ló yẹ kẹ́ ẹ pè wọ́n. torí pé n ò rí i pé mo ní tí mo fẹ́ bá wọn sọ. Yorùbá ní tó bá dójú sí sùfùrọ̀ ńlá ẹ̀yìn lọ̀rọ̀ tí ò bá pọ́n kọ́ dẹ̀ kì í ṣe é sí ọ̀gẹ̀dẹ̀ ni bí ò bá pọ́n kọ́ dẹ̀ kì í ṣe jẹ. àwa la sì ń wù àbùkù yìí. bẹ́ẹ̀ni now n ta lè ṣe àbí ẹ jẹ́ kí n put ẹ̀ báyìí tí ní fẹ́ kẹ́ ẹ rí gẹ́gẹ́ bí ìgbéraga tàbí kí gbogbo ọmọ kóòtù òjíire tó kù kí wọ́n rí gẹ́gẹ́ bí ìgbéraga torí wípé nǹkan kan ní máa ń ṣàtọ́kùn fún nǹkan kan kò sí tí ò lè parí kò sí tí ò látúnṣe mo lè jí lọ́la nísìnyí kí n sọ̀tàn tí yóò fẹ́ fọ́ Ọ̀yọ́ ṣùgbọ́n àkọ́kọ́ kí Ọ̀yọ́ jẹ́ ká mọ orírun wọn. ẹ̀yin onítàn sẹ́yìn ò mú ríran Ọ̀yọ́ ni. tó bá jẹ́ fẹ̀ kò yẹ kí jàgbá ó wà láàrin
Ọọ̀ni àtàláàfin. Ọ̀yọ́ ò lè anyway moderator lèmi mi ò gbọ́dọ̀ máa ẹ̀yin lẹ béèrè ọ̀rọ̀ mi mi ò lè ṣe onítàn so mi ò gbọ́dọ̀ máa bá yín pa àwọn ìtàn yẹn. Kí wọ́n jẹ́ ká mọ ìbò gangan lórí ìrùn wọn. Tó bá jẹ́ pé Ilé Ifẹ̀ ni ẹnikẹ́ni tó bá ti wà lórí àpèrè Oòduà òun ni bàbá wa. Kò sódò tí yóò sọ pé òun ò lórísun, ó lè kéré tàbí kó pọ̀, ibì kan lómi yẹn ti ń jáde. Àwọn ọ̀gbá jẹ́ kó yé wa wípé gbòǹgbò lókun ẹ̀mí igi kígi tẹ́ bá fẹ́ pa ẹ̀ kọ́kọ́ gé gbòǹgbò ẹ̀. Wọ́n wá ní orírun ẹni ìbí ẹni ni. Ǹjẹ́ mọ̀ pé ìran Káàárọ̀ Oòjíire nìkan ló níran? Mọ̀ bọ́yá ẹrù débẹ̀. Àwọn ẹ̀yà tó wà lápò òkè ọ̀yà ká mọ̀ dárúkọ. Mo rí wọn gẹ́gẹ́ bí ànùmọ̀dárò, wọn ò kí ń ní grandma, wọn ò kí ń ní great grandma. Kò sátọ́ka sí ẹ̀. Nomads ni wọ́n àbí. Torí wọ́n máa ń rìn kiri. Irọ́ torí wípé abímọ́wò lọ́pọ̀ nínú wọn. Kò sákà kan nínú ẹni tó bí wọn lẹ̀. Alágẹmọ bímọ ẹ̀tàn lọ̀rọ̀ gbogbo wọn. Wọn ò yàtọ̀ sọ́mọ ẹyẹ tí wọn lórí tó fẹ́ ṣèyá wọn. Bí kan bí wọn lẹ̀ kan tì wọ́n kan lọ máa ṣe tó bá wù wọ́n. Ṣùgbọ́n àwa la máa ń rántí orúkọ òbí. Orúkọ ìdílé wa ni kò gbọdọ̀ bàjẹ́ látòrí mi. Ìbàjẹ́ bọ́ bàjẹ́ ni èmi ò wá rí lò. Àyíkẹ́tì mi. Àwa la níran tá a máa ń ṣàpọ́nlé ìran wa. Àwa la máa ń sọ pé ojú orórì bàbá la bàbá mi lélẹ̀. Ìyá ẹlẹ́kọ̀ọ́ ojú orórì wọn lélẹ̀. Ṣé understand? So gbogbo nǹkan tó ń bí àwọn nǹkan yìí ò ní wípé ṣé Ọ̀yọ́ rí Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí orírun wọn? Because like I said, ọ̀rọ̀ ní fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀, ẹkún ní bákun wá. Àtẹ̀jáde kan jáde láti ọwọ́ àwọn ọmọ Ọ̀yọ́ kan. Wọ́n ní until Ọ̀yọ́ until tí Ọ̀yọ́ bá tó yára wọn kúrò lára Ilé Ifẹ̀, ìgbà náà ni rádáadáa tó ń ti Ilé Ifẹ̀ wá yóò tó dúró. Ìdí ni wípé ó kò tẹ̀ síbẹ̀. Ìdí ni pé nínú àwọn Ọ̀yọ́mèsì méjèèje kò sẹ́ni tó ní agboolé nílé Ifẹ̀ láàrin wọn. Nínú àwọn Ọ̀yọ́mèsì méjèèje kò sí ẹni tó ní agboolé nílé Ifẹ̀ láàrin wọn. Wọ́n ní Ọ̀yọ́ ní ìtàn tiẹ̀, Ọ̀yọ́ ní ìran tiẹ̀, Ọ̀yọ́ sì lórírun tiẹ̀. Ọọ̀ni Ifẹ̀ is just an ally, not our source. Are you getting me? Mo mọ̀ pé ó yẹ kẹ́ ẹ ti understand mi pẹ̀lú àwọn amòye tí ń wò wá ń pé nǹkan kan ló ń bí nǹkan kan látọ̀dọ̀ mi. Ní tí wọ́n bá sọ lèmi ń fèsì sí ni mo ń fún ọ ní bold explanation lórí ẹ̀. Ń wá báàgì ẹ̀ pẹ̀lú tàn. Like nínú ẹsẹ̀ Ifá tí bàbá wa Wándé Abímbọ́lá, ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá kọ. Òdí méjì verse 4. Nínú ẹ̀ ìtàntán kò tí ń bẹ̀ ó túmọ̀ sí pé Ilé Ifẹ̀ ti san ìsákọ́lẹ̀ fún Ọ̀yọ́ rí. Ni mo sọ pé a lè yọwọ́ àwọn ọ̀jọ̀gbọ́n tó kọ̀ tán lẹ̀ kúrò. Ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ yìí ọwọ́ wọn lọ̀pọ̀ rẹ̀ ti wá. Now mo wá wò ó pé Ilé Ifẹ̀ san ìsákọ́lẹ̀ fún Ọ̀yọ́. Ṣé àwọn pẹ́ ní ọmọ Ọ̀yọ́ tó bá come across ẹ̀ wait ní fún. Ilé Ifẹ̀ tẹ́ ń pọ́n lé o, wọ́n ti san ìsákọ́lẹ̀ fún arí o. Ọba wo wá ni wọ́n san ìsákọ́lẹ̀ fún? Ó jẹ́ Àjàká. The first ọba lọ́yọ̀ọ́, the first olórí lọ́yọ̀ọ́, Àjàká. Now àwa calculate àsìkò Àjàká, ó jẹ́ àkókò tí bàbá rẹ̀ náà jẹ Ọọ̀ni nílé Ifẹ̀. Ìbéèrè wa ni pé ṣé Ọ̀rànmíyàn tó jẹ́ bá bẹ́ẹ̀ ń lọ san ìsákọ́lẹ̀ fún? Ẹ gbádùn mi? Ó dá o, ẹ̀yin lẹ kọ́lé ẹ nílé bàbá. Ilé bàbá yín wá jẹ́lé tó lórúkọ, tó lókìkí, tó níyì torí pé bàbá yín jẹ́ olókìkí. Ẹ wá wò pé ilé tuntun tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ kọ́ kò ì lókìkí tó lé bàbá yín. Ilé bàbá yín nílò ẹni tí ó bójútó kó má bàjẹ́. Ẹ wá padà lọlé. Ilé ibi tẹ́ ẹ ti kó wọn wá pè yín wípé ìlú tó fojú díjò ní o, ó ti fẹ́ o, ó ti tóbi sí o, wọ́n nílò olórí báyìí. Kẹwàá ní èmi tó yẹ pé àtọ̀tún àtòsí wọ́n ń bọ mí bí ìgbà téèyàn ń bọ mí níbí wọ́n àìsè wá síbẹ̀ wọn. Ẹ rè mọ́mọ́ mi Àjàká ẹ fi sọ lórí ń bẹ̀. So ní táìmù tí Àjàká ń reign ní bàbá ẹ̀ náà reign nífẹ̀ẹ́.
then mo tún wá ṣèwádìí síwájú because àwọn nǹkan yìí ó ń kọ́ gbogbo alẹ́ kọ́ ni èmi ń gbọ́n sí mò ń lóye sí mò ń nímọ̀ sí mò ń wádìí ìmọ̀ ìjìnlẹ̀ sí mò ń wá tàn sí mò ń gbọ́ tàn sí mò ń rí tàn sí anything tán bá ṣe èmi ó kọ́kọ́ gbá research lórí ẹ̀ so mo wá kọ́kọ́ béèrè lọ́wọ́ ara mi pé ọdún wo ni Ifá dé Ọ̀yọ́ kí wọ́n tó kí Ifá mọ́ Ifẹ̀ because àwọn arọ́kẹ́ àtòǹpìtàn jẹ́ kó yé wa pé gbogbo Ifá ti complete nílé Ifẹ̀ 15th century ní Ifá dé Ọ̀yọ́ láyé Aláàfin Olúaṣọ láyé Aláàfin Onígbògí láyé Aláàfin Òfìràn láyé Aláàfin Ògògójú àwọn tí wọ́n lò gbà ní 15th century nù so now ẹ wá wo Aláàfin Olúaṣọ nìkan ló jẹ lọ́yọ̀ọ́ lé o Ẹ̀gúngàn Onígbògí Ọ̀yọ́ ilé náà ni ṣùgbọ́n ogun nopé lè kú ń bẹ̀ lọ sí Bọ̀gú àmọ́ à ń béèrè wípé so Olúaṣọ wọn wá ṣé 15th century ní Àjàká wà ní because ìgbà tí Ifá dọ̀yọ́ nìyẹn ṣé ẹ ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn nísìnyí now àwọn Aláàfin tó kù tí mo sì dárúkọ Ìgbòho ni wọ́n ti lò gbà ó túmọ̀ sí pé kò sẹ́ni tí ó mú Ṣàkọọ́lẹ̀ láti Ilé Ifẹ̀ lọ sí Ìgbòho ẹni tí ó gun mọ́tò lọ Ìgbòho gan ní ìsìn láti Ìbàdàn òun tó ń rìnrìn wákàtí tọ́pọ̀ o ká tó wá sọ pé ẹsẹ̀ oríṣiríṣi nǹkan ni ó jẹ jáde bẹ́ẹ̀ lára ẹ̀ ni mo fi sọ wípé àwọn àgbà yìí náà ni tí wọ́n ń bẹ̀ mọ̀ bóyá mo sì dáhùn béèrè yìí. All right, part 1 nìyẹn of àwọn tí mo fẹ́ bí ẹ jẹ́ kí n wọnú part 2 lọ ká tilẹ̀kùn pápá ibẹ̀ yẹn. Part 2 ni pé Odùduwà ló bí Ọ̀kànbí bí méje. Odùduwà kọ́ ló bí Ọ̀kànbí, kò sí Ọ̀kànbí nínú ọmọ Odùduwà. Ògún ló bí Ọ̀rànmíyàn. Kí lẹ gbé lọ́wọ́? Àkọ́kọ́ ìwádìí mi láti as far back as 2011-2012 ni mo ti discover pé kò sí ti ń jẹ́ Ọ̀kànbí. Ìlú kan sọ wípé Ọ̀kànbí ni bàbá àwọn. Ìlú wo? Ọ̀yọ́ sọ bẹ́ẹ̀ pé Ọ̀kànbí ló bí ọmọ méje nínú ọmọ méjèèjì l'Ọ̀rànmíyàn ṣùgbọ́n fortunately nínú ọmọ méjèèjì tán kàkalẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ náà kì í sọ ọmọ Odùduwà ọmọ Ọbàtálá ń bẹ láàrin wọn. Àwọn méje tí wọ́n kà kalẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. Olówù ṣólówù kì í ṣe ọmọ Odùduwà. Mo ń béèrè ni èmi ò mọ̀. èmi náà mọ̀ ó ṣeé ṣe kán jọ lògbà ń fẹ́. Ọ̀ràngún torí pé Ọ̀ràngún ìsọmọ Odùduwà Ọ̀ràngún Fágbàmílà ó dàbí ẹni pọ́ ọmọ Ọ̀rúnmìlà làwọn. Ọwá ńkọ́? Ọwá Ọbọ̀kún ọmọ Odùduwà ó ní ìtàn tó bà kẹ́. Ìtàn wo ló bà kẹ́? Kódà àrọ́bá ìtàn jẹ́ kó yé wa ń pé lọ́jọ́ ogbó Odùduwà ó ní ìpèníjà ojú wọn á gbé fàjànlẹ̀. Kí làwọn nǹkan tá a lè ṣe sójú Odùduwà ó padà là àbí ò ní là? Ifá sọ fún wa pé yọ là. Kí ni nǹkan ẹbọ kí ni nǹkan ètùtù? Ifá ní kí wọ́n wá omi oníyọ̀ tí í ṣomi òkun àti yanrìn ẹ̀ kí wọ́n wá wá. Àrọ́bá ìtàn jẹ́ kó yé wa pé nínú gbogbo ọmọ Odùduwà kò sẹ́ni tó sọ̀rọ̀. Àjàká Ajíbógun nìkan ló sọ̀rọ̀. Kò tí ì máa jẹ́ ọwá ńgbà náà Àjàká Ajíbógun ló kọ rẹ̀ ńlọ náwó pé òun ọ̀lọ́. Wọ́n jẹ́ ó yé wa pé inú Odùduwà dùn ọkàn rẹ̀ sì bàjẹ́. Ọwá Àjàká Ajíbógun gangan lórúkọ ẹ̀. Nígbà tó bu omi òkun wá ló tó di Ọwá. But ẹ mention Aláàfin kan tó ń jẹ́ Àjàká lẹ́ẹ̀kan. Àjàká àjùwọ̀n Àjàká tá à ń pè ní dàda nu tá a máa sọ wípé dàda ò lè jà ó làbúrò tó gbójú Ṣàngó làbúrò tiẹ̀. So Àjàká méjì ló wà nínú Àjàká méjì ló wà nínú tán. Àjàká Ajíbógun nìyẹn. Now Àjàká ló wá sọ wípé òun ọ̀lọ́. Kí ló fàbànújẹ́ Odùduwà ni pé Ifá sọ pé ẹni tí ó lọ lè mọ́ bọ̀. Ṣùgbọ́n inú ẹ̀ dùn wípé òun rí akin ọmọ nínú ọmọ òun tó lè fẹ̀mí lakú torí tòun gẹ́gẹ́ bí àgbàlagbà àbóhun ti rí ìnálẹ̀ kan sí kóhun wọ́n láǹfààní àti pín ogún òun fáwọn ọmọ òun. So àrọ́bá ìtàn yẹn ṣàlàyé síwájú pé Àjàká lọ kó tó di pé yọ̀ lọ wọn sàfà sí lára láti pèsè ààbò fún kí ẹranko búburú ọmọ pàjẹ́
nínú igbó tájàká fi bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀ tó fi dé Jẹ̀bú táwọn tó wà ní Jẹ̀bú fi tọ́jú ẹ̀ tán fi tó fún ní èèyàn tí ó tún tẹ̀lé ìrìn àjò ọlọ́jọ́ pípẹ́ ni kò sẹ́ni tó lè fọkàn bú tó dẹ́ni tó kò lé tí ò sí fóònù tí ò sí ta fẹ́ fi mọ́nítọ̀ ẹ̀ àlè mọ́ ibi tó dé ìrìn àjò ká débì kan ká lọ̀sẹ̀ méjì ń bẹ̀ ni o kì í ṣe ìrìn àjò bá a ṣe ń lọ iná láti máa lọ nígbà tá a mọ ibi tó wà so ti pẹ́ jù lójú fẹ̀ wọn ò retí ẹ̀ mọ́ wọn ti gbàgbọ́ lọ́kàn wọn pé ọmọ ga o àgbẹ̀ ó sì ti kú sójú ọ̀nà nǹkan kan ti síbẹ̀ yẹn ni ò já padà rí mọ́ ó wá yọ sí wọn lójijì yíyọ lójijì yẹn ńlá àwọn ìjòyè fẹ́ wá sọ pé ọwá ìyẹn ni pé ó tún padà wá wọ́n wá wọ́wọ́ ẹ̀ wọ́n rí gbá omi lọ́wọ́ ẹ̀ pé ọwá Òbòkun wá níbi tí ọwá Òbòkun ti jẹ jáde nù àrọ́bà tán wá tẹ̀síwájú pé ló gba tó jó Odùduwà là Odùduwà wá wọlé ẹni tó fẹ̀mí lakú kí ló ń lè fún gbogbo àwọn ọmọ ẹ ti pín nǹkan tó wà nílé tán Odùduwà dẹ̀ nídà tá ń pè nídà Ṣẹ́gun gẹ́gẹ́ bí àrọ́bà tán ṣe fílẹ̀ táàtì proof tá a máa padà proof later ni pé ìdà yẹn jẹ́ bí méjì tàbí kó jù bẹ́ẹ̀ lọ Odùduwà ti fún wọn nìkan ní Pẹ̀tùmọdù látàrí oore kan tán ṣe ó wá mú kan jáde fún Àjàká Ajíbógun wípé kó máa wá fi tọpa àwọn ọmọ bàbá ẹ̀ kó lè láǹfààní àti gba díẹ̀ padà nínú nǹkan ti kò yẹ kó lọ lọ́wọ́ òfò kọ́bọ̀ lọ́wọ́ òfò kó nìkan máa rí nǹkan kan mú lọ so àrọ́bà tán yẹn establish ẹ̀ sẹ́yìn pa àrọ́bà tán ni àṣì ń bẹ̀ ń tá a bá tá a gbọ́ là ń sọ yìí ń pé ojú ẹsẹ̀ tí idà yẹn dọ́wọ́ Àjàká Ajíbógun agbára gùn ó fẹ́ bẹ́ orí Odùduwà ṣùgbọ́n nítorí ọ̀wọ̀ tí ń bẹ lára ẹ̀ ìlẹ̀kẹ̀ tí ń bẹ lójú adé yẹn nìkan ni idà yẹn bẹ́ pé bàbá yẹn dẹ̀ Odùduwà dẹ̀ sí adé yẹn ó dẹ̀ gbéde lórí ó wá sọ wípé kò gbọdọ̀ dádé onílẹ̀kẹ̀ àrọ́bà tán ló fi ilẹ̀ bẹ́ẹ̀ ṣe gbádùn mi so ọwá Òbòkun wá ni ló bí ọwá Òbòkun tí Ìjẹ̀ṣà ń jẹ́ lónìí bọ́n ṣe fílẹ̀ fún wa ṣe understand wọn ni pé láti ìgbà yẹn làwa wò pé bóun ló ṣe wá jẹ́ sáwọn èèyàn ò ní dà wá lórí rú ọ̀pọ̀lọpọ̀ àwọn àbápàdé mi nínú ìwádìí mi ni mo sọ wípé a ní àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ṣe iṣẹ́ yà àbọ̀ ṣẹ́ ni wọ́n ṣe kí wọ́n kóra wọn jọ papọ̀ àwa lè mọ̀ sí bí àwa náà lè wà ń bẹ̀ kí wọ́n fẹnu kò tá bá fẹ́ kílẹ̀ Yorùbá kó dáa o ìfẹnukò wọn àbájáde ìfẹnukò wọn kò lè manifest nísìnyí 100 years to this time ni yóò manifest yóò wá unite gbogbo ìran káàrọ̀ òjìrè papọ̀ because àwa àrán tá a wà yìí nìsín tá a gbọ́ làwa máa rán mọ́nu orin tá a di tí wàá gbọ́ kàn yìí ní ọmọ rán mọ́nu tí ó fi dákẹ́. ó lè má rọrùn bẹ́ẹ̀ ó lè má rọrùn ìdí tí ò ṣe ní rọrùn ni pé ká ní wọ́n ṣe ìjókòó tí wọ́n wá sọ pé òkè àwọn nǹkan bàbá àti discover káwá yọ káfí lẹ́ẹ̀kún lórí social media yìí bẹ́ẹ̀ làwọn ká máa sọ pé àní kò rí bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ tí mọ̀ wípé social media kì í gbàgbé bó ṣe máa wà kó dàbí ayé ìwé tá a lè sọ pé ọyà ẹja yọ kúrò ẹ má jà print edition kan mọ́ kò rí bẹ́ẹ̀ lórí ayé social media. dùgbà àwọn bàbá wa sọ̀rọ̀ kan wọ́n ní wọ́n sòkun àìkú fún ọ òní ọ̀jẹ́ so ti kú kò sí nǹkan tí kò ṣeé ṣe àbánédòótọ́ ojú ni kì í jẹ́ ká lè dá ṣe gbádùn mi ìfẹnukò pé rádaràda tá à ń ṣe yìí ẹja jí ó dópin ká má ṣe nítorí wa carry as a project because if care is not taken bá a ṣe ń bá lọ ẹ̀ náà láti máa bá lọ ìran Yorùbá máa yapa sí ni àní papọ̀ ní tí wọ́n ń pè ní mission tán ń pè ní vision tán ń pè ní project kì í ṣe nǹkan tẹ́nìkan máa achieve but nǹkan tẹ́nìkan máa ń la òpó ẹ̀ sílẹ̀ ojú ọ̀nà bíi tá à ń gbà ní ojú ọ̀nà ilé sì tọ́ káwọn náà wá wò pé ó tọ́ ọ̀dà ẹja àmẹ́ǹdì ìrìn àjò wa eléyìí ẹja balance ẹ̀ eléyìí ẹja balance ẹ̀ ó possible ṣe understand tó bá ṣe é ṣe ni o mo understand nǹkan tẹ́ ẹ sọ you make a very valid point pé kò lè rọrùn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó lè rọrùn bẹ́ẹ̀ torí pé ní tó ṣògùn ara wọn fún ni òun náà fúnra ẹ̀ lè gbọ́mọ pa anybody tó bá post nǹkan sórí social media tó bá yá ó máa fade out ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó tún gorí ẹ̀ ṣùgbọ́n nǹkan tá a bá ti wá pilẹ̀ sínú ìwé ni ó máa jẹ́ ẹ̀rí máa jẹ́ mi nsọ lọ́la that is the only solution.
because ìwé ni gbogbo wa ń fọkàn sí nìsín gbogbo àwọn tó máa ń sọ pé ẹ má fẹ́ so ilé kó bàkẹ́ pẹ̀lú document kò tí ì sí document ọ̀tí tó òyìnbó wá òyìnbó ló bẹ̀rẹ̀ document sọ ẹni tó bá ń béèrè document lọ́wọ́ mi nìsín ń pé báwo lè sọ pé Ògún ló ṣe kíní kan máa béèrè lọ́wọ́ ẹ̀ pé bó ló ń ṣe wá dọ́kàn bí mọ̀ document wo ló bàkẹ́ pọ́kàn bí ló bí lágbájá tàbí ló bí sàmẹ̀dù. all right ǹjẹ́ ẹ lè ṣàpèjúwe ilẹ̀ tá à ń pè ní Ilé Ifẹ̀ lénìí ibo ni Ilé Ifẹ̀ dé gangan tó jẹ́ because mo gbọ́ pé Ifẹ̀ ti jẹ́ empire rí ibo ni empire Ifẹ̀ ibo ló dé gangan. ó dáa torí pé jagunjagun náà ti dìde ń fẹ̀ rí o ó dáa tá a bá sọ pé ibi tí Ilé Ifẹ̀ dé ó pààlà pẹ̀lú Ondo town wọn tè ní. odò kan wà tá à ń pè lódò Ọ̀ni tá a bá ti fẹ́ kọjá Òkègbó ní bíríìjì yẹn wà tá a bá fẹ́ kọjá sóńdó ibẹ̀ làlà tá a lè pè lálàáfẹ̀ àṣejì rẹ̀ ní tòsí Ìbàdàn. bẹ́ẹ̀ ni mo sọ ntún làlà mi ṣe gbádùn mi. sọ wípé gbogbo Ìkirè gankan yẹn. gbogbo ibẹ̀ yẹn Ilé Ifẹ̀ ni láyé àtijọ́ ṣe bá gbọ́ wípé Aláàfin Awólẹ̀ ó ní kán lọ gbórí Alápòmù wá Ilé Ifẹ̀ ni wọ́n sì ní Aláàfin Ifẹ̀ ti sọ fún Aláàfin pé kò gbọdọ̀ sí Júdà sífẹ̀ anything tó bá ṣẹlẹ̀ lórí Ilé Ifẹ̀ wọ́n sí Júdà ni nígbà tó ń ṣẹlẹ̀ ní ìsìn idà ni ìgbádùn mi gbogbo ìtàn tó ń wáyé ní ìsìn against Ifẹ̀ against Ọ̀ni idà kan nìyẹn torí pé idà agbára tá a ní lásìkò yìí là ń lò yìí ẹnikẹ́ni tó bá ti wá sí Júdà sífẹ̀ hàn kì í parí dáadáa nítorí gbogbo wàhálà ti ṣẹlẹ̀ rí wọ́n jẹ́ kó yé wa pé ibẹ̀ ń bẹ̀rẹ̀ ìṣòro Àwólẹ̀ tí ó jẹ́ káwólẹ̀ ò parí dáadáa ẹ̀ṣẹ̀ kí ni wọ́n ṣẹ̀ lápòmù Àwólẹ̀ mú ọ̀rẹ́ tiẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ tiẹ̀ gangan ó tà lẹ́rú fáwọn ará Ìjẹ̀bú Alápòmù sì gbọ́ ó ní kí wọ́n lọ pe ẹni tó rajà àti ẹni tó kó mú ẹrú tó rà wá Alápòmù sì sanwó yẹn padà fún ẹlẹ́rú ó sì gbẹ́ni yẹn padà pé Àwólẹ̀ ìwọ ọmọ kò tí ìjọba ń gbà náà ṣùgbọ́n ó sọ pé ọmọ ọba lòun torí pé ó sọ pé ọmọ ọba lòun gangan ni ó jẹ́ kán gbẹ̀mí ẹ̀ ló jẹ́ kán nà lásán ìwọ arákùnrin kí wàá ló dé tó ń bọ́rẹ̀ rẹ ló pé nídìí tó wá tà á wọ́n kàn discipline wọ́n nà á nítorí pé ó gbẹrẹ lọ́mọ ọba lọ́yọ̀ọ́ ni o ní tàbá ṣe fún ẹ̀ bá jù báyìí lọ ó ti gbin irú ẹ̀ nú ìgbà tó jọba nìkan lọ borí Alápòmù wa àrọ́bà tán filẹ̀ pé ńgbà tán kọ́kọ́ wá orí ẹrú kan ni wọ́n gbé fún tó gbé lọ ó ti gbà lára àwọn tí wọ́n súnmọ́ bẹ́ẹ̀ náà lọ sọ pé Alápòmù gangan kọ́ lélẹ̀ o so that was then so àwọn bí tá a lè pè nílẹ̀ Ifẹ̀ nìyẹn you understand ṣùgbọ́n tá a bá tún fẹ́ wò dáadáa náà ẹni ó múni délùú lóòótọ́ kò dàbí ẹni adélùú mọ́ ṣùgbọ́n ẹ ń kọ́kọ́ délùú náà ló nílùú a lè pé Ilé Ifẹ̀ náà ló ní gbogbo ilẹ̀ káàró òjìrè gbogbo ibi táwọn ọmọ wọn padà dé tán gbà fúnra wọn torí kò sẹ́ńtọ́ wọn lẹ̀ fún gbogbo wọn gbà tán dé nígbà tó wo bòkún dúró síbi tó dúró sí kò sẹ́ńtọ́ wọn lẹ̀ fún gbàtọ́ lọ́gọ̀ tó ń tẹ̀dó síbi tó wà kò sẹ́ńtọ́ wọn lẹ̀ fún gbàtàtà ọjà ó dúró síbi tó wà kò sẹ́ńtọ́ wọn lẹ̀ fún kò sí sọ̀fíọ́. land Ilé Ifẹ̀ ló yẹ kó jẹ́ ilẹ̀ tí ò séèyàn ń bẹ̀ ni kò séèyàn kankan ń bẹ̀ rárá so gbogbo ibi tí Èkìtì wà yẹn ìkàlùkù ń débẹ̀ a lè sọ pé ara Ilé Ifẹ̀ ni àbí. títí dé Kwara a lè pè ní Ilé Ifẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ ibi tí Ọ̀yọ́ ń claim lónìí ọ̀pọ̀lọpọ̀ ibi tán jagun dé ni ìgbádùn mi tàbí àwọn èèyàn tó kú òǹbẹ̀ tí wọ́n tẹ̀dó l'Ọ̀yọ́ ń claim lónìí sorry l'Ọ̀yọ́ ń claim lónìí